orí i'rabu ظاهر la ṣì wà. Lónìí a máa ṣe àgbéyẹ̀wò ra'aytu Muhammadan, mo rí Muhammadu, àti salamtu ala Muhammadin, mo sálámà sí Muhammadu. Àkọ́kọ́ ń bẹ̀ ra'aytu Muhammadan. Ra'aytu ní bí yóò ṣe wà yìí, ra'a pẹ̀lú tádùmọ́tù wọn la jẹun papọ̀ tó fi di ra'aytu. Ra'a orí, tádùmọ́tù mo, ìyẹn ni èmi. tó tá bá jẹun méjèèjì papọ̀ yóò di mo rí ra'aytu, mo rí. so ra'aytu Muhammadan, mo rí Muhammadu. bó o láṣẹ ṣe ìrọ́bù rẹ̀ ẹ pé àlàyé jíjàn ra'ay papọ̀ mọ́ tádùmọ́tù àti ṣe ní sọ́rùfù. so ẹni tí ò bá tí mọ̀ kó lọ gbọ́ àwọn aṣírìtà yẹn, mo ti ṣe gbogbo ẹ̀. so ra'aytu bó o láṣẹ ṣe ìrọ́bù rẹ̀ ẹ pé a ní dọ̀máìrì raf'in al-muttasil tó bá fẹ́ so papọ̀ mọ́rọ̀, èyí tó bá fẹ́ so papọ̀ mọ́ a máa fún ní sùnkún ló jẹ́ kí yá yẹn gba sùnkún. ẹ pé alif ta kọ ní kọ ya ni, tòun ló jẹ́ kó gba sùnkún ló fi di ra'aytu. so tá a bá wá fẹ́ ṣe ìrọ́bù rẹ̀, àlàyé in tó ṣẹlẹ̀ láàrin wọn a gbọ́dọ̀ tún ṣe, àmọ́ ní bá ṣe ṣe. so ra'ay bó ni ìrọ́bù rẹ̀. ra'ay fi'lun madin, ọ̀rọ̀ ìṣe kan ni tá a ti ṣe kọjá. mabniyun ala sukun, amọ́palérí ẹ̀wọ̀ sukun. sẹ́mi pé ẹ̀wọ̀ fatha ló yẹ ká mọ́palé lórí pé ọ̀rọ̀ ìṣe tá a ti ṣe kọjá ni, ṣùgbọ́n a mọ́palérí ẹ̀wọ̀ sukun. so a wá sọ ìdí tá a fi mọ́palérí ẹ̀wọ̀ sukun. wọn náà ní kí ni o, litisalihi bi damiri raf'i al-mutaharrik, látàrí pé ó so papọ̀ mọ́ arọ́pò ọ̀rọ̀ orúkọ tí máa ń wà láàyè ọ̀rọ̀ fún tó gba ẹ̀wọ́, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a ti kọ́ nínú sọ́rfù. so bá a ṣe máa ṣe ìrọ́bù gbogbo fíìlì tó bá so papọ̀ mọ́ dọ̀míìrù raf'in al-mutaharrik nìyẹn. lọ àwọn tá tùmọ́tùm tí tùmọ́tùm náà kankan yẹn, èyíkéyìí inú wọn. so èyíkéyìí fíìlì tó bá so papọ̀ mọ́ bá a ṣe máa ṣe ìrọ́bù rẹ̀ nìyẹn. fi'lun madin mabniyun ala sukun litisalihi bi damiri raf'i al-mutaharrik. kò jù báwọn lọ. ní akaltu, mo jẹ. akalta, ìwọ ọkùnrin yìí ó jẹ. akalti, ìwọ obìnrin yìí ó jẹ. akal láàrin bá ṣe ṣe rọ́bù rẹ̀ náà ni fi'lun madin mabniyun ala sukun litisalihi bi damiri raf'i al-mutaharrik. kò jù báwọn lọ. tọ́yìb. so ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni tádùmọ́tù. tádùmọ́tù damirun, arọ́pò orúkọ kan ni, muttasilun tí máa ń so papọ̀ mọ́ ọ̀rọ̀, mabniyun ala dhammi, amọ́palérí ẹ̀wọ̀ dhamma, fi mahalli raf'i, láàyè ẹ̀wọ̀ raf'u, wa huwa al-fa'il, wọn náà ni ẹni tó ṣiṣẹ́. so òun ni ẹni tó ṣiṣẹ́ ló fi wà láàyè ẹ̀wọ̀ raf'u bẹ̀yẹn. ẹ̀tí nìkan bẹ́ẹ̀. so gbogbo àwọn dọ̀míìrù raf'in al-mutaharrik yẹn gbogbo ẹ̀ pátá bẹ́ẹ̀ ṣe máa ṣe ìrọ́bù ẹ̀ náà ni. ìyàtọ̀ tí ó kàn máa jẹyọ láàrin wọn ni pé kí ni o, ìta amọ́palé lórí mabniyun ala, amọ́palérí ẹ̀wọ̀ nǹkan tí ó bá wà lórí ẹ̀. matalan ilé báyìí nísìnyí dhamma níbẹ̀ lórí ẹ̀ ló jẹ́ ká mọ́palérí ẹ̀wọ̀ dhamma. tó bá yẹ pé ra'ayti ni pé ìwọ lóbìnrin orí, so àwa fẹ́ ṣe ìrọ́bù tá kẹsìrọ́tì yẹn, a ní dọ̀míìrù muttasilun mabniyun ala al-kasri. tó bá yẹ pé ra'ayta ni yóò máa jẹ́ mabniyun ala al-fathi, amọ́palérí ẹ̀wọ̀ fatha. tó bá yẹ pé ra'aytum ni yóò máa jẹ́ mabniyun ala sukun. so ìyàtọ̀ rẹ̀ nìyẹn. èyí tó kù bákan náà ni dọ̀míìrún muttasilun mabniyun ala, nǹkan tó bá wà lórí ẹ̀, fi mahalli raf'in wa huwa al-fa'il. ẹ̀tì yẹ bá nìsín. tọ́yìb. naam,
muhammadan maf'ulun bihi òun ni ẹni tí iṣẹ́ dá lé lórí mansubun ọgbà ẹ̀wọ̀ nẹ́sìbù wa alamatu nasbihi àpẹẹrẹ ẹ̀wọ̀ nẹ́sìbù rẹ̀ al-fatha òun náà ni ẹ̀wọ̀ fatha az-zahira eléyìí tó hàn ala akhirihi ní ìparí ẹ̀ jù bá wọn lọ. mansubu ẹni tí iṣẹ́ dá lé lórí bá ṣe ń ṣe ìrọ́bù rẹ̀ nìyẹn tó jẹ́ ismu zahir muhammadan tó bá sì jẹ́ pé orúkọ mi ló ń bẹ́ẹ̀ bí shakiran ra'aytu shakiran mo rí shakiru bẹ́ẹ̀ ṣe ìrọ́bù shakiru náà ni shakiran maf'ulun bihi mansubun wa alamatu nasbihi al-fatha az-zahira ala akhirihi ẹ̀wátá ìyẹn ní abala ra'aytu muhammadan mo rí muhammadu tó bẹ́ẹ̀ ṣe máa ṣe ìrọ́bù gbogbo àwọn àpèjúwe tó bá wá lójú pọ̀nà rẹ̀ nìyẹn. náà abala ẹlẹ́ẹ̀kejì salamtu ala muhammadin mo sálámà sí muhammadu. salamtu àlàyé tá a ṣe ń bi ra'aytu náà ni òun ló wà lórí ẹ̀. salamtu mo sálámà ala muhammad sí muhammadu. sálámà àti ta domatu láàjàn papọ̀ tó fi di salamtu. so a tún wá ṣe kí ni o a tún yọ láwẹ́láwẹ́ a kọ́kọ́ mú salam a sì tún wá mú tu. so salam fi'lun madin ọ̀rọ̀ ṣe kan tá a ṣe kọjá mabniyun ala sukun amọ̀pálẹ́rẹ̀ wọ sukun litisalihi bi damiri raf'i al-mutaharrik látàrí pé ó so papọ̀ mọ́ arọ́pọ̀ orúkọ tí máa wà láàyè wọ rọ́fọ̀n tó sì gba ẹ̀wọ́. tadumatu damiru muttasilun arọ́pọ̀ orúkọ kan ní tó máa ń so papọ̀ mọ́ ọ̀rọ̀ mabniyun ala dhammi amọ̀pálẹ́rẹ̀ wọ dhamma fi mahali raf'i ní ààyè wọ rọ́fọ̀n wa huwa al-fa'il òun náà ni ẹni tí ó ṣiṣẹ́ ojú bá wọn lọ. àlá ń tiẹ̀ àlá harfu jarrin arafi kan ní tí máa fún ọ̀rọ̀ orúkọ ní ẹ̀wọ̀ jarri ẹ̀wọ̀ khabdu ìyẹn ni kẹsìrọ̀ nípa ti gẹ̀tẹ̀ èmi ni min ìlà an àlá fi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́ àwọn hurufu jarri yẹn bí ìrọ́bù rẹ̀ ṣe wà nìyẹn harfu jarrin ó ti parí. طيب muhammadin ismun majrurun bi ala ọ̀rọ̀ orúkọ kan ni tí ó gba ẹ̀wọ̀ jarri pẹ̀lú ala tó wọlé tọ̀ wa alamatu jarrihi àpẹẹrẹ ẹ̀wọ̀ jarri rẹ̀ al-kasra ọ̀nà ni kasra al-zahira ilé tó hàn ala akhirihi ní ìparí ẹ̀ ló bá tán. so gbogbo àwọn orúkọ tó bá wá lójúpọ̀nà yìí bẹ́ẹ̀ sì máa ṣe ìrọ́bù rẹ̀ náà nìyẹn. ìrọ́bù kìí ṣe nǹkan tó le ó simple gidi gan. tọ́ ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ lábala al-i'rabu az-zahir. èyí tó kàn lẹ́yìn ilé ní al-i'rabu al-muqaddar. a ní rí jù báyìí lọ fún ti òní. mo lérò pé ẹ̀rí nǹkan ọ̀kan tàbí méjì dìmú níbi nǹkan tí a kọ́ lónìí. tó bá tún di ní èyí tí ń bọ̀ ní ẹtúnjẹ́ pàdé lórí àkọ́tún ètò ẹ̀kọ́ èdè lárúbáwá tèmi ti yín tòótọ́ Abubalqeez ló ń kí yín assalamualaikum ẹ máa yáṣẹ́.